Ìbà fún Elédùmarè ọba tẹrẹ kárí ayé. Elédùmarè ọ̀gá ògo, ajípọ̀jọ́ kúdà, ọba àná, ọba òní, ọba ọ̀la, ọba títí ọjọ́ ayé gbogbo, ọba tó lágbára lórí gbogbo alágbára ayé. Kábíyèsí f'Elédùmarè. Mo kí ẹ̀yin ìyá mi, bàbá mi níbikíbi tí ẹ bá ti ń wò mí. Èmi ọmọ yín, àbúrò yín, ẹ̀gbọ́n yín, brọ́dà yín náà ni ọba Jamiu ọmọ Ṣàgámù ẹwà, ọmọ ìlúkú mẹ́dàrá ìrayò ṣàmú póríkì ẹsẹ̀. Èmi lọ́mọ málá fèlè ìjà kéńgbó kẹ́rù bára ọ̀nà. Èmi lọ́mọ màmú màfúnwìn. Mo ti ara Elédùmarè, mo kí gbogbo lọ́ba ayé, mo kí lóyè, mo kí àwọn tọ̀kùlù nílùú, mo kẹrù mo kọ́ mo. Ọ̀rọ̀ mi ò ní pọ̀ lórí fídíò tí mo fẹ́ ṣe yìí. Lótìtọ́ a gbọ́ pé wọ́n ti parí ẹ̀ o, wọ́n ti sọ̀rọ̀, wọ́n ti ṣe, wọ́n ti mọ̀. Ṣùgbọ́n àwọn nǹkan kan wà tó jẹ́ pé a ní ṣe ká má sọ̀rọ̀ nípa tá bá ṣe alábàápàdé ẹ̀. Mo rí fídíò arákùnrin kan. Mo dẹ̀ rí arákùnrin ọ̀hún pé a ti lọ́jọ́ lórí díẹ̀. Ṣùgbọ́n wọ́n ní ọgbọ́n ò kàgbà. Ọjọ́ orí kò kan kíni o, kò kan ọgbọ́n. Ọjọ́ orí ń gbà míì èèyàn á wò pé ẹni yìí ó yẹ kẹ́ni ṣe làákàyè. Ṣùgbọ́n látara tí ó bá jáde látara lẹ́nu ẹni yẹn láfi mọ̀ pé eléyìí kì í ṣe ẹni tí èèyàn ṣe kíni, tí èèyàn pọ́n lé, ẹlẹ́tẹ̀ èèyàn ni. Tá a bá rí irú ẹni bẹ́ẹ̀ nígbà míì ó yẹ ká sọ̀rọ̀, nítorí pé bàbá sọ̀rọ̀ owó yẹn má dàbí ìgbà tó yẹ pé àtọ́ bá fòkú ìyá wèrè sílẹ̀ fún wèrè, ó lè sùn jẹ, ó dẹ̀ lè fi dóòrùn lẹ̀ sádùúgbò tó yẹ pé ará àdúgbò gan rẹ̀ sinmi. Ìní ọ̀rọ̀ tí n fẹ́ sọ̀rọ̀ nípa èyí. Máa fẹ́ kí ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi, máa fẹ́ kẹ́ bá mi wo fídíò yìí. Ṣẹ́rí tí ẹni yìí sọ, èmi wá gẹ́gẹ́ bí ẹnìkan, bí Elédùmarè ṣe dá mi, mo wá rí àrídájú ẹ̀ wípé à ń jù wọ́n ò ṣe é wí lẹ́jọ́, ìjà lára òun tán bọ̀rọ̀. Òun ni ọ̀rọ̀ tí mo gbọ́ látẹnu arákùnrin yìí. Mo rí pé Aláàfin tó ṣẹ̀ jẹ yìí kì í ṣe ẹni àpọ́nlé. Kì í ṣe ẹni àpọ́nlé, nítorí pé máa tẹnu mọ́ ọ̀rọ̀ yẹn. Ọ̀dọ́ ni ẹ́. Nígbà tán mú ẹ sí ipò ọba, o gbọ́dọ̀ máa hùwà àgbà. O gbọ́dọ̀ ṣe nǹkan tí àwọn èèyàn máa gbọ́, tí wọ́n máa nífẹ̀ẹ́ sí ẹ. Má dá nílé nìkan. Má wò pé ilé nìkan ló ti fẹ́ dá. Tó o bá dá nínú ilé nìkan, tó o bá dá lóde, wàláhì ò dá o. Tó o bá tó wá dá ń ta, bó o dá nílé náà ò dá. Pábánbárí ẹ̀ ní pé nínú ilé ibi tó o ti wá jáde yìí, mo sọ nínú àìmọye live mi pé àwọn tó ń rògbà yẹ ká, ìwọ fún ara ẹ, Ọlọ́run dá ẹ gẹ́gẹ́ bí onígbéraga èèyàn tẹ́lẹ̀. Ó tó wá jẹ́ pé àwọn tó lọ wá kó tiẹ̀, àwọn tó fẹ́ tú ẹ lùgbẹ́ ni, tí wọ́n fẹ́ kó láṣeyọrí nípò tó wà. Ó yẹ kó wá pera ẹ̀, kó pera ẹ̀ sákèésí. Ibi tí mo ti rí ẹ lónígbéraga èèyàn, ó lè wà nípò ọba lóòótọ́ àti òdodo. Wọ́n ní ọba bá lórí ohun gbogbo, bẹ́ẹ̀ ni. Nígbà tí tó ń àdírẹ́sì bàbá Bọ́lá Ahmed Tinubu, mo rí ahọ́n tó ń lò tó fi ń bá bàbá sọ̀rọ̀. Tó bá jẹ́ àwa tá a jọ jẹ́sẹ̀ tí ló bá jẹ́ president mẹ́ẹ̀ tó bá ṣe bẹ́ẹ̀ yẹn, a ní kò burú, ipò ọlá ló wà. Bọ́ ẹni tó ń bá sọ̀rọ̀ ibi ẹ̀ lọ́mọ. O gbọ́dọ̀ ní respect. O lè torí pé o jọba kó wá sọ́ra ẹni nǹkan míì. Àìmọye àwọn ọba tá a rí náà, ọba pọ̀. Láwọn ọba gidi ni, tí kì í ṣe pé bóyá àsáwọ̀ náà tẹjọ wà lórí àpèrè. Ọba ló bá jẹ́, kò sí bọ́ba kéré tó. Èmi tí mò ń sọ̀rọ̀ yìí, ọba ni mí. Ọba ló bá ń jẹ́ ní gbogbo ọ̀nà.
kò sí kékeré olóyè ká tó wá sọ̀pọ̀ bá ṣùgbọ́n tẹ́ díẹ̀díẹ̀ tẹ́ jẹ́jẹ́ mú wà àrífín kúrò tó bá fi hẹ́ báyọ̀ sọ̀rọ̀ lórí àpèrè kì í pọ̀ jù bẹ́ẹ̀ ni tó bá respect tó sọ̀rọ̀ tó bá ń sọ̀rọ̀ with respect kó pọ̀ jù má torí pé o jẹ́ ọba kó sọ̀rọ̀ àìdí nǹkan míì ṣé ìyàwó lẹ́ ò kí ń bá ẹ sọ̀rọ̀ ni nítorí pé ẹ̀yin ìyá wa lẹ máa tọ́ wa sọ́nà ńgbà míì tá a bá ṣe nǹkan kankan níta tó kù díẹ̀ káàtó ẹ pè wá kọ̀kọ̀ ẹ bá wa sọ ọkọ mi má ṣe báyìí sọ̀rọ̀ mọ́ta má ṣe báyìí rìn báyìí ìwọ ìyàwó oníṣẹ́ ṣe lára ọkọ ẹ tó bá fẹ́ jẹ́ kójú ti ọkọ ẹ kò tí ì pẹ́ jù ó lè yíwà padà nǹkan yìí lè padà change kó gbìyànjú láti ṣe kínní láti yí ìwà padà ní pé ìbáyàn sọ̀rọ̀ bó ṣe lè address èèyàn bó ṣe lè ṣe pẹ̀lú èèyàn òun ló fà á tí Ọọ̀ni tó wọlé tó lè dìde kí tó wà lórí ìjókòó tó ná lórí ìjókòó is bad idea is very bad idea kì í ṣe nǹkan tó bójú mu ọba lè dìjọ jẹ́ ṣùgbọ́n mo wá rí àrídájú pé in tó ṣẹlẹ̀ nínú ọ̀rọ̀ yẹn gangan òun ni in tí mo gbọ́ lẹ́nu ẹni yìí máa fẹ́ kí gbogbo wa kájọ fi ti gbọ́ ẹ̀yin tẹ́ wá jẹ́ ọlọ́pọlọ èèyàn ẹ má bínú mi ò fẹ́ bẹ́ẹ̀ mójútó bọ́n ṣe ń gbé fídíò bọ́n yẹn ṣe torí pé mi ò mú níṣẹ́ so mo fẹ́ fi hàn wá ẹgbọ́n tó sọ. ọgbọ̀n gidi gan aláàfin ọ̀ládé ọmọ ládé adé aláàfin adéwòrán bẹ lórí ibà gbẹ tó gbà fálà Sunday ìgbòho mo sì nífẹ̀ẹ́ rẹ tó nítorí ṣe yìí tí bá a bá tẹ́lẹ̀ ìyọnu á lọ sí ọlọ́yọ̀ àmú bá a bá dákẹ́ tó ní ìyọnu ó sì ń wọ ọ̀nà á sì hàn èdè kò lójú ogun ni kí gbogbo tó gbójú ló sì rọ́ọ̀dù náà rẹ ọ̀tá àbùkù. sórí máa yọ fún ẹ díẹ̀díẹ̀ torí màá gbàgbé nínú àwọn ọ̀rọ̀ mi lákọ̀ọ́kọ́ Elédùmarè nìkan lọ́ba alágbára ẹ wo ọ̀rọ̀ tálákùnrin sọ yìí ó ní tí bá mi bá yọ́nú sí ọ á dáríjì ọ ṣùgbọ́n bí bá mi bá dákẹ́ tí ò yọ́nú sí ọ á ní dáríjì ọ ṣebí kó o dójú ogun kí gbogbo nǹkan ara rẹ ó má ṣiṣẹ́ ni brọ́dà mi ó bàjẹ́ ó gọ̀ ọ̀dẹ̀ ni ẹ́ ẹ̀yin tẹ́ máa wo ètò yẹn má bínú pé mo lo ohun yẹn o ohun tó ń gbọ́dọ̀ fi bá arú ẹni yìí sọ̀rọ̀ ni mo fi ń sọ̀rọ̀ yẹn ó dùn mí pé mi ò mọ orúkọ arákùnrin ó dùn mí pé mi ò mọ orúkọ ẹ̀ arákùnrin yìí gọ̀ lọ́pọ̀lọpọ̀ ṣé wọ́n lè Elédùmarè tó ń gáàdì Ìgbòho ni bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí mo súnmọ́ Ìgbòho bíi ṣọrùn mo súnmọ́ olóyè mo mọ olóyè tó lóyè jẹ́ inú kan ó ju ẹgbẹgbẹ̀rún oògùn lọ bó ṣó bá ń gbógun bàjẹ́ ń dìtẹ̀ téèyàn bá ní inú kan pẹ̀lú tó bá wà lọ́wọ́ ẹ̀ mo fi Elédùmarè búra wàhálà ó níṣòro kò sí ìṣòro ẹyọ kan fóró ẹni bẹ́ẹ̀ brọ́dà mi tó ń sọ̀rọ̀ ta ni wọ kí ló já mọ́ kí ni ẹ́ níbo ló ti wá kí ló ní lọ́wọ́ bàbá yín Aláàfin ò lè sọ tó sọ yìí bẹ́ẹ̀ ni gbogbo ẹnu mo fi sọ bàbá yín Aláàfin ọba Wádé ọba Akeem Wádé kò tó bẹ́ẹ̀ wọn ò bíire ká tó wá ní ìwọ tó jáde tó sọ̀rọ̀ yìí ó bàjẹ́ ẹmu ẹ kì í ṣẹ́ranko bí rẹ̀ ló pe ni wọ́n ní kẹ́wọ́n ẹran tó níwo kó jáde kó wá kan nípa ègbín wọ yìí yọjú mo fẹ́ kó tẹ̀síwájú torí in tí ń fẹ́ yọ náà rẹ̀ pọ̀ kò sákòókò. ẹnìkan pé ọjọ́ apọlọjá sí lórí ìfìdí irọ́ tó ọba díẹ̀ àfikà láàfin ò bá bínú ó fi ọ́lẹ̀
aṣọ ẹlẹ kódà kó jẹ́ pé aṣọ mi mo ti lọ sọ̀rọ̀ àní kàkún kódà kó jẹ́ aṣọ mi àwọn tí mò ń sọ tí mo fẹ́ mú jáde gangan nìyẹn pé kódà tó bá jẹ́ pé ààfin míì lólóyè Sunday Adéyẹmọ ti lọ sọ̀rọ̀ àwọn ò ní kàákún. Ẹjọ́ kí lolóyè sọ níbi tí orí ẹni yìí ti burú, ẹ bá ń bí léèrè kí ni olóyè sọ tó pọ̀ jù, nítorí pé olóyè kíra ẹ̀ nígbà tí máa bẹ̀rẹ̀ ètò yìí nísìnyí mo máa sọ̀rọ̀ mo máa kíra mi. Èèyàn lè kíra ẹ̀, mi ò rí nǹkan tó burú jù nù yẹn ń pé èèyàn kíra ẹ̀, ẹ gbà mí gbogbo ayé. Kí ló burú nínú yín pé mo débì kan o mo ṣàyẹ̀sí ara mi pé èmi ọmọ bíi báyìí náà ti bí mi. Ẹ wá sọ pé torí pé ó jẹ́ pálàsì Aláàfin pálàsì Ọ̀ọ̀ni, báwo lọ̀ọ̀ni ṣe jẹ́ sí yín? Bàbá ńlá kú bàbá yín lọ̀ọ̀ni jẹ́ àti Ọ̀ọ̀ni ni gbogbo olórí aládé nílẹ̀ Kútù Òjìrè. Òun ni ibi àkọ́kọ́. Ẹ jẹ́ wá sọ fún yín, ṣe rí àwọn ìtàn yamayama rédèrèdè tẹ̀ ń pa lẹ́yìn Ọ̀yọ́, ẹ lọ sinmi ẹ lọ ṣe wọ̀, ẹ rí pé gbogbo ẹ̀ ti ń bu yín lọ́wọ́ ńsìn. Gbogbo yìí tẹ ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ lójú ọ̀pọ̀lọpọ̀ èèyàn ó ti ń dẹ̀tẹ́. Now òun sọ fún mi pé tó bá jẹ́ pé pálàsì míì tí kì í ṣe pálàsì Ọ̀ọ̀ni nǹkan yẹn ò ní bí ẹnu, ṣùgbọ́n torí pé ó jẹ́ pálàsì Ọ̀ọ̀ni níbi tí orírun yín ti wá níbi tẹ́ ẹ ti ṣe wá, ọmọ àlè gbogbo yín. Ọmọ àlè níyàn. Tẹ́ ẹ bá tẹ̀ wá sọ pé ẹ kì í ṣọmọ Oòduà, tẹ́ ẹ bá kì í ṣọmọ Oòduà ẹ jẹ́ ọmọ Bàtálá. Orí àpèrè yẹn ibi tán yìí wà yẹn orírun wa ni. Kódà kó jẹ́ pé ọmọ ẹrú, kó jẹ́ pé òyìnbó aláwọ̀ funfun, tó jẹ́ pé irun orí ẹ̀ ó yàtọ̀ sí tiwa, kí ẹyin ojú ẹ̀ bí wọ́n ṣe máa kọ sínú ìwé fún wa ń bí bóyá white or black ni, kí ẹyin ojú ẹ̀ white tó jẹ́ pé black sí ni tiwa, tó bá jẹ́ òun náà gbé sórí àpèrè yẹn bàbá ńlá kú bàbá yín ni. Ibi tẹ̀ ti lọ́gbọ́n lórí yẹn ẹ̀ ṣe là ń káyè. Ẹ wò ó kò sáyè púpọ̀, ẹ jẹ́ kó tẹ̀síwájú. àmọ́ lọ́dọ̀ ẹ̀mí ti lọ́dọ̀ ọmọ ẹrú ọdún tẹ́nu ọmọ Yorùbá ni. Ṣé ń gbọ́ wèrè? Ebi wo ni àwọn pẹ̀lú àwọn? Àwọn tẹ́nu ọmọ Oòduà ni. Àwọn tẹ́nu ọmọ ẹrú. Ok. Wọ́n ti ní òkú wájú ọmọ Náíjà tá a bá ń sọ fún yín pé ẹ̀dá. Ọmọ àlè lẹni yìí sẹ ẹni ọmọ Oòduà ni Ọ̀ọ̀ni. Ẹ máa wá gbọ́, èmi gbà bẹ́ẹ̀. Ta ni ó bí ẹ̀yin o? In tí ò yé mi, tá a bá tẹ̀lé ìtàn dáadáa, bóyá mo dẹ̀ gbé síra wọn ni, mo rí pé ọmọ Ọ̀rànmíyàn ni. Ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tí ẹ bá máa kọ́mẹ̀ntì sórí ìkíní, ẹ bá mi kọ́mẹ̀ntì síbẹ̀. Mo fẹ́ mọ̀ ta ni Ọ̀rànmíyàn sí Ọ̀yọ́, kí n sọ pé sí Aláàfin. Ta ni Ọ̀rànmíyàn sí Aláàfin? Ta ló bí Ọ̀rànmíyàn gangan? Nǹkan méjì mo kàn fẹ́ béèrè. Ẹ̀yin ní ẹ̀ka ní fi ń jẹ láàárọ̀ Ọ̀ọ̀ni kàmẹ́nà lọ́nu tẹ́ ń wò yẹn tí mọ̀ dáadáa kàmẹ́nà gidi lọ́nu tẹ́ ní gbogbo. Ọ̀ọ̀ni ò ní ẹ̀tanú, ẹ̀yin lẹ ní ẹ̀tanú, ẹ̀yin lẹ gbìn nǹkan burúkú sínú, ẹ̀yin ni chameleon, ẹ̀yin ni ejò burúkú tí ń gbénú abẹ́ ewé, ẹ̀yin ni oríṣiríṣi nǹkan Ọ̀yọ́ mọ́lẹ̀, ẹ̀yin ni gbogbo ìwà aburú láyé ló pin sí lọ́wọ́. Mo ń ro ó nìkan tí mo rò tí mo fi ń ṣẹ́nu kò Ọ̀yọ́. Ẹ̀yin yìí náà lẹ pé ogun Fúlàní sáyé ilẹ̀ Kóòtù Òjìrè. Ẹ̀yin kíní burúkú yìí, ẹ wo wèrè tí ń sọ̀rọ̀ yìí, torí ó sọ̀rọ̀ débẹ̀ pé ta ni gbogbo agbára wo ló ní, àmúyẹ àwọn tó ń lágbára jù lọ níbì kan. Kíní burúkú yìí sì wà ńbẹ̀ yẹn, gbogbo àwọn tó ń lágbára jù gbogbo yẹn, alákọ̀rí alákọ̀rùn alákọ̀ra yìí
ó lọ pè wọ́n gbà tán fẹ́ pa wọ́n tán nílùú Ọ̀yọ́ tán pa wọ́n tán ṣe wọ́n bí ẹjọ́ ṣe ń ṣojú ẹ̀yin yóò ń ṣe yá ẹ wò ẹ jẹ́ kó máa sọ̀rọ̀ ẹ̀. Oyè Sunday Igboho Sunday Igboho oògùn náà ló pọ̀ tó báyìí àbí owó náà lọ́pọ̀ tó báyìí àbí mímọ́ àyàn náà lọ́pọ̀ tó báyìí Sunday Igboho ọwọ́ alánú gbà ò ó ní Aláàfin Ọ̀ládé ládé adé bàbá bàbá rẹ adé òní bẹ̀rẹ̀ bàbá rẹ. yóò bá yàrá ìyá ẹ̀ níwọ̀ tó ń sọ̀rọ̀ yìí yóò bá fọ̀rọ̀ yàrá ìyá ẹ̀ ìdí tí mo fi sọ pé yóò bá fọ̀rọ̀ yàrá ìyá ẹ̀ ni pé bá mi jáde kó o kí Aláàfin kó o kì mọ́ adé kó o kí Aláàfin kó o kí bó ṣe gba adé jáde kó o sọ ìtàn Aláàfin jáde kó o sọ iye Ọ̀yọ́ tó wà jáde kó o sọ iye Ọ̀yọ́ tó tú. àwọn kìíní ìfẹ́ kéèyàn máa tú nǹkan tí ò yẹ kéèyàn ò tú ṣùgbọ́n pẹ̀lú tó sọ yẹn wípé olóyè Sunday Igboho yẹn ẹnu baba ńlá kú ẹ̀ ò gbà á bá fọ̀rọ̀ yálà ìyá ẹ̀ pẹ̀lú ẹ̀. ẹ ti ń dá lórí bàbá ẹ wọn gbà fàlàfin Ọ̀yọ́ àwọn ọgọ ó gbọgán àwọn sẹ́gun ẹ̀rọ ń tàbí kọ́mọ́ ríyà ẹ̀rọ kìíní kan tọ́ ọ̀dọ́ kọjá níyàn máa níyàn tí máa ṣe gàràgàrà àwọn tó nígbà tó lè kan náà ó ní agbára wọn tó ju ọ̀nà gbogbo ọ̀nà wọn gbẹ́ náà lọ́wọ́ dákẹ́kẹ́kẹ́. irọ́ ló pa gbogbo èèyàn alágbára Ọ̀yọ́ èmi challenge yín pé tẹ́ ẹ̀ bá ti jáde kẹ́ challenge olóyè Sunday Igboho ẹ̀ ní kúrè gbogbo ẹ̀yin tí wèrè yìí ń sọ yìí bẹ́ẹ̀ bá ti jáde kẹ́ ẹ challenge olóyè Sunday ẹ challenge Igboho kẹ́ ẹ bú yàrá ìyá fọ̀rọ̀ yàrá ìyá ẹ̀ kẹ́ ní kẹjọ pàdé èmi yìí ń fọwọ́ sọ̀yà mo mọ Igboho délé mi ò mọ́kù ẹ fẹ́ dá nǹkan mi sílẹ̀ ńlẹ̀ Yorùbá ni ètò bá ti bíire èyí tó jẹ́ alágbára tó ń sọ yẹn tí wọn ò bá ti jáde yóò bá fọ̀rọ̀ yàrá ìyá wọn. àwa ó tẹ̀lé lóye èmi tí mò ń sọ̀rọ̀ yìí tó bá ku ẹ̀mí kan lẹ́nu èmi kínní ẹ̀yin Sunday Adéyẹmọ mo wà tó bá kù mí ku handkerchief mo wà lẹ́yìn olóyè Sunday Igboho bíi sọ́run ẹ má wò mí níwò ẹni tó ń janu lórí social media mi ò ń ṣe ní ẹnu orí social media o inú mi dùn pé olóyè mọ̀ mí dáadáa bẹ́ẹ̀ bá bi wọ́n léèrè wọ́n sọ fún yín èmi kínní mo wà lẹ́yìn olóyè tẹ́ ẹ bá wá sọ pé ń lo Ọ̀yọ́ yẹn á tó wá ṣe bẹ̀bẹ̀ fún yín á wá sílùú Ọ̀yọ́ á wá síbẹ̀ tá a lo ọ̀sẹ̀ kan tí ò sì wọn ò tí ì bí fọ̀rọ̀ yálà ya yín rí ìtàn bá ti bí kúnú yín kó yọjú kó lóun níṣan lọ́rùn ẹ jẹ́ kó sì sọ nǹkan kóra dáadáa ẹ sọ ẹ̀yin alákọ̀ọ́rí yẹn yìí ẹnìkan gbẹ̀mbì kan lágbára adìẹ lọ ẹnìkan ṣe kíní kan egun wo níbẹ̀ lọ́wọ́ rẹ̀ náà kí ló wà lọ́wọ́ tẹ̀yìn tán fẹ́ pa yín tán wọ́n jí ọba gbé lọ́yọ̀ọ́ yín bẹ̀ yẹn wọ́n jí ọmọọba gbé lọ́yọ̀ọ́ yín bẹ̀ yẹn wọ́n pa kúkúrú wọ́n pa gúngùn wọ́n pa oníranù ní jàre ẹnu lẹ́ ń tàbí tajà kà. agbára wo ni kíni. agbára wo ni àwọn tó àwọn àdó ẹgbẹ́ ọ̀dàgbára onígbogbo nǹkan bọ̀tà àwa ní ìdí ń bẹ lọ́wọ́ tiwa àwa ní ká sí ọ̀dọ́gun káàbọ̀ mi pa náà kí gbogbo tó gbójú lé nǹkan lọ́dún. irọ́ ló pa ó ní nǹkan kan ó ní nǹkan kan ó ní nǹkan kan onírọ́ ni ọ́ bàbá yín ikú bàbá yèyé ọba Akeem Ọwádé kò tó bẹ́ẹ̀ ká tó wá sọ pé ẹ̀yin ìṣínwínrín ẹ̀yin ìṣínwínrín ìwọ tó ń sọ̀rọ̀ yìí máa ní kán dá ẹ̀dọ̀bálẹ̀ kán nù ẹ́ lẹ́gbàá burúkú ni níwọ tó ń sọ̀rọ̀ tó ń fọ́ bàtàbàtà ẹ̀ mí ìtẹ́ni ní kán nù ẹ́ lẹ́gbàá omi máa ní kán fi nù ẹ́ tó omi dùn yàn jẹ́ gbà lọ níwọ ṣẹnu bàlàbàlà ẹ̀ tó ó dà pé ó da kíní sẹ́nu lẹ́nu ṣe wúrúwúrúwúrúwúrú èèyàn alákọ̀ọ́rí èèyàn náà wọ́n ti fẹ́ pa wọ́n tán ní
kí náà pè é sìn ẹ jẹ́ jókòó sórí social media ẹ máa pariwo ẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹ àní kìíní kan àní ẹ ní pa ẹ̀yin tẹ́ ẹ lógun lẹ́kọ̀ọ́ tẹ́lẹ̀ lógun bàdàn bọ̀rọ̀ lóye ẹ lógun bàdàn ẹlẹ́lógun lẹ́kọ̀ọ́ gbọ́lẹ̀ lógun sí rádaràda ẹnìkan lógun bì kan ẹnìkan yóò bá fúrò yálà yá ẹ gbogbo ẹnu mo fi sọ ọmọ àlè ni ẹ. a sì gbọdọ̀ parẹ́ aniki gbogbo tó rò pé gbogbo ilé tí ò ní dún. àwọn afọ àwọn tí àwọn tó ń dánú sí àwọn afọ àní ọlọ. ọ̀sẹ̀ mẹ́jọ lọ́sẹ̀ mẹ́jọ ilé ìgbé tó ń gbé ilé mú ilé tó ń gbé tó ń gbé. àwọn adé àlùfẹ́ yìí má bọ̀ ọ yẹ ní gbogbo kò yẹ Sunday Igboho Sunday Igboho. ṣé wọ́n ló ń bọ ni o ṣé o bọ́ Sunday rí ni dóná ṣé o bọ́ Sunday rí ni torí ọ̀rọ̀ tó ń sọ oní ó yẹ ní gbogbo ṣé o bọ́ Sunday ni ṣé o bọ́ rí ni o ra aṣọ sí lọ́rùn rí ni o sanwó iléèwé ẹ̀ rí ni àbí ńgbà tó kọ́ṣẹ́ tó fẹ́ ṣe freedom ìwọ ló ṣe freedom fún ẹ máa sọ̀rọ̀ pẹ̀lú làǹkàyè ẹ yẹ ní gbogbo kò yẹ kí ni pàtì ẹ nínú ayé olóyè Sunday Igboho máa dé yẹ mọ́ sọ pàtì ẹ sọ nǹkan tó ti gbé ṣe ń gbèsè ayé ẹ tó sọ pé Sunday ẹlẹ́nu jàwàlà get out. àbúrò máa yàn lọ́pọ̀ tó báyìí Sunday Igboho. ọwọ́ àlọ́ bá ṣiṣẹ́ àkíní kọ́kẹ́ Sunday Igboho náà ọgọ̀ pẹ̀lú ọ̀tọ̀ lọ́sọ̀rọ̀ nílé Ifẹ̀. àníwọ̀gán bàjẹ́. ọgọ̀ gidi gan. àníwọ̀gán rà. ọmọ ládé adé aláàfin adéwòlú ń bẹ lórí ìbágbé tó gbà fọlá. ìwọ dúró. Ìgbòho mo sì yí bẹ̀rẹ̀ tó ètò ìṣe yìí. agbára wo ni ń pinnu. agbára wo ni àwọn tó àwọn ẹgbẹ́ ọ̀dàgbára onígbogbo nǹkan bọ̀tà àwa ní ìtì ń bẹ lọ́wọ́ tiwa àwa ní kásìmọ̀ ọ̀dọ́gun ilé ìgbẹ́ tó ní. ó ń jánu ni ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi lé ẹ̀yin náà ẹ gbọ́ ọ̀rọ̀ burúkú lẹ́nu ẹ̀yẹ arákùnrin nígbà tí èèyàn kira ẹ̀ kò bu Aláàfin ẹ̀yin fúnra yín lẹ wá ń ra èébú f'Aláàfin nísìn ẹ̀yin fúnra yín lẹ wọ́ Aláàfin lẹ̀ Aláàfin fúnra ẹ̀kẹ́ ní ó pẹ̀lẹ́ tó wọ́ra ẹ̀ ńlẹ̀ ẹni tí wọ́n bá pè ní ọba ó gbọ́dọ̀ ní nǹkan kan lára kí ni nǹkan ọ̀hún ó gbọ́dọ̀ ní ìgbàmọ́ra olórí ni wọ́n pè lọ́ba ẹjọ́ táná máa sọ̀rọ̀ ẹ̀ jù táná máa sọ̀rọ̀ sí jù bó o bá ṣe dáadáa lórí ipò tó wà wọ́n á sọ̀rọ̀ sí ẹ tó o bá rìn tó o rìn dáadáa wọ́n máa sọ̀rọ̀ sí ẹ bó o bá jẹun tó o jẹ dáadáa wọ́n máa sọ̀rọ̀ sí ẹ fún ìdí eléyìí o ò gbọ́dọ̀ ti torí pé o jẹ́ ọba o fẹ́ wá sọra ẹ di nǹkan míì èèyàn níbẹ̀ lẹ́yìn ọba tó ń fi ń pè lálẹ́ ìbá ẹ kú onídò gbogbo yàmàyàmà tẹ́ ń gbé kiri ẹ lọ gbé ilẹ̀ ẹ lọ gbé jù sílẹ̀ kẹ́ gbé pamọ́ síbì kan nǹkan tó lóye ń jà fún tó ìtorí ẹ̀ ń lọ gbá tó ń lọ àwo ẹjọ́ torí Ọlọ́run ṣé torí ìrántí ẹnìkan ni ọmọ olóyè mélòó ló wà ní Nàìjíríà fámílì olóyè torí tó ń pè ní fámílì ọmọ téèyàn bí àtìyàwó ẹ̀ ni fámílì ẹ̀ orí wo lẹ rí Nàìjíríà tó jókòó ń bẹ̀ ẹ lọ kí ìsara yín ẹ yé jánu kiri kẹ yé sọsọkúsọ kiri bẹ́ẹ̀kan ṣe ń pariwo tatatatata lórí social media yìí ẹ kàn kó bára yín ni orí ètò sọ̀rọ̀ yín sìn oògùn ẹ̀fọ́rí ó lè má ní lọ́wọ́ tó lóun lóògùn kinní kan òun ní kinní kan tó lè fi withdraw kinní kan ta ni wọ láìṣe lédùmarè Ọlọ́run bá nìkan lọ́ba tí mo bẹ̀rù kò sẹ́nìbọ̀dì tí mo bẹ̀rù mọ́ láyé mi lẹ́yìn Elédùmarè nìkan mi ò bẹ̀rù ẹ̀dá kan kí n wá fi àsìkò yìí kí n wá fi sọ fún yín pẹ̀lú àwọn bẹ́ẹ̀ ṣe ń gbé àwọn ọba yín gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ nílẹ̀ Yorùbá lè ní mo tún tẹnu mọ́ fún yín pé kò sí ọba níbi tílẹ̀ mọ́ délé ní nílẹ̀ Oòduà nílẹ̀ kóòtù òjíire lónìí àní ọba àfi ọba tó ti jẹ ní bíi 50 years back màá gbà pọ̀ bá ni ọba tó bá ti jẹ láti over 50 years màá gbà pé ọba ni
bọ̀ àwọn ọba tó ń jẹ ní ìsìn kò sọ́ba nù yín gbogbo ẹ̀yin ọba àsìn mi ìyọkan kò sọ́ba nù yín nítorí pé owó lẹ fi rà á kì í ṣe pé ṣe náà lé yín mú kiri wọn ò lé yín mú kiri láti ibìkan sí ibìkan fúnra ara yín lẹ̀ ń wá tẹ́ ẹ wá fowó rà á tẹ́ ń bẹ̀bẹ̀ jẹ́ ẹ má pera yín lọ́ba ẹ pẹ́ lọ́ba o nítorí pé ibi tó yẹ kán mú yín dé wọn ò lè mú yín débẹ̀ ibi tó yẹ kán ṣe fún yín wọn ò lè ṣe fún yín àbẹ́gbọ́ ẹ lè délẹ̀ lérí bẹ́ẹ̀ fún ìdí eléyìí kò sí ọba ńlẹ̀ Yorùbá tá a bá ń pọ́n yín lé ẹ jẹ́ ya pọ́nra yín lé kẹ́ ẹ ṣera yín jẹ́jẹ́jẹ́ tán bá ti ń pọ́n yín lé tó o bá wà lórí àpèrè tán bá ń pọ́n yín lé o jẹ́ pọ́nra ẹ lé kó o ṣera ẹ jẹ́ má kọjá yẹ torí tó o bá kọjá yẹ àwa kan wà tá a wọ ẹ gbogbo ẹnu mo fi ń sọ á wọ ẹ níwọ̀kúwọ̀ ẹni tó bá mọ̀ dé àṣà tó mọ inú àti ẹ̀yìn àṣà àti ìṣe nílẹ̀ Kóòtù Òjíire á mọ̀ wípé kò sí ọba kankan náà àwọn èèyàn ọba tẹ́ jẹ́ ẹ̀sìn ọba olóṣèlú ni wọ́n kàn lọ́ mú yín wá ni ṣé Fálómúrù Ràṣídì Olúwo yẹn so kò sí ọba nínú ẹ̀yìn yẹn ẹ má kára yín kan ọba ẹ má gbéra yín ju bó ṣe yẹ lọ àwọn ọ̀rọ̀ ìtọ̀kítàn àwọn ìsọkúsọ òṣì tẹ́ ń sọ kiri irú ẹ̀ lẹ́nu orú arákùnrin yìí sọ tó ń ṣẹnu jabajabajaba yìí ẹ lọ sinmi ẹ̀dọ̀ ẹ sinmi ara yín ẹ jẹ́ nǹkan kan o ẹ jẹ́ nǹkan kan wọ́n tó ń pariwo yìí nísìnyí tó ń ṣe kínní tá a bá ní òkè ó yá kátẹ̀ jọ lọ fèsì Fúlàní nínú oko o ò lè kúrò nínú yàrá ẹ̀ ìyàwó ẹ̀gbọ́n lákọ́ sọ fún ẹ pé ọkọ mi ò lè lọ o àwọn ọmọ ayarí pé àdádì wa ò lè tẹ̀lé yín níwọ tó ń ṣẹnu yamayama yìí o ò lè kúrò nínú yàrá ẹ̀ tán bá sọ pé hey bóyá ó ṣẹlẹ̀ láàrin Ọ̀yọ́ ń bẹ̀ yẹn kọ́ni ráyọ̀tì kan ṣẹlẹ̀ o ò lè jáde níwọ kíní burúkú tó ń pariwo yìí wà wá fira ẹ wí àwọn èèyàn tó máa jáde lọ forí lakú wọ́n yìnbọn lọ́tún wọ́n yìnbọn lósì ìbọn tó rògbọ́n gbé dání yẹn ṣé ṣàkàbọ̀lá ló pe ní ìbọn tó wà lọ́wọ́ àwọn Fúlàní lọ́nà AK-47 àwọn ìbọn burúkú ló kún ọwọ́ wọn ká wá rí èèyàn kan tó ní owó lọ́wọ́ tó ní ọrọ̀ tó lọ́n ti dá lóhùn tó ti kẹ́ tó wá gbé ìbọn tó tẹ̀lé àwọn ọlọ́pàá tó wọnú igbó táwọn wí kí wọ́n kan wá ṣẹnu jábàjábà kó ṣẹnu jàwàlà kó lóun sọ̀rọ̀ ẹ mọ èkì ẹran kókó bí rẹ kọ́ ní Ìgbòho èmi gbà fún yàn ọjọ́ tí olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ tí mo rí i tó múra pẹ̀lú àwọn ọlọ́pàá tán wọnú igbó pẹ̀lú Fúlàní ọjọ́ náà mo ti káwọ́ sókè fún pé yes Elédùmarè gbéṣẹ́ lẹ́ni yìí lọ́wọ́ wèrè ara yín bẹ́ẹ̀ jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò olórí ológun lọ́dọ̀ yín lọ́hùn nílẹ̀ Yorùbá yín olórí ológun yín ò ṣe gbà yín lẹ́sìn gbà tó ń pa yín pakúpa yín alákàdédé yẹn alátẹnujẹ atọ́ba àti jòyè yín alátẹnujẹ nìyí àbí nígbà tẹ́ máa gbé Gani Adams pé kó wá jẹ kínní ó ṣàní ibi tètè lọ mu ó ṣàní bó ṣe rìn oníbóyè jẹ bó lẹ́gbà lọ́wọ́ ẹ̀ sọ́fẹ̀ ló wá jẹ ni àbógun wo ni Gani Adams jà tẹ́ fi wo pé yẹ òun ló tọ́ sáré Ọ̀nà Kakanfò òun torí owó ni torí ìjẹkújẹ bàbá Lámídì tó fi jẹ́ aṣọ fún kó tó kú torí ìjẹkújẹ ni ẹ ṣe nǹkan tó ń jẹ́ ti ìṣẹ̀ṣe ẹ ṣe mọ́ kò sí Ààrẹ Ọ̀nà Kakanfò mọ́ láti orí kí ni máa fi pè é tán ti fi jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ńgbà náà lọ́hùn Akíntọ́lá Ṣólógun l'Akíntọ́lá ni tán fi jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò Ṣólógun ni kí náà pè ní tán fi jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò owó olè ojú kòkòrò olè ló pa yín kú nílùú Ọ̀yọ́ ìjẹkújẹ àtẹnujẹ àjẹbánu ológun náà fi ń jẹ oyè Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ̀yin lẹ ń tọ́nà wọ̀rọ̀ ni o ṣẹ́rí gbogbo àwọn nǹkan tá à ń sọ yìí fúnra ara yín lẹ ń fẹ́ dára yín síta á sì finá mọ́ yín gidi
bàbá Lámídì Adéyẹmí tó fi kú jẹjẹkú jẹ ìjẹ òṣì òun náà jẹjẹjẹjẹ tó fi kú ọwọ́ adé náà tó ti dé bẹ́ẹ̀ tó ti bẹ̀rẹ̀ wérewère ṣọ́ ṣípè fún yín lọ́yọ̀ọ́ ni ṣépè mú ọyìn ni ẹ rò pé lọ́rọ̀ lẹ́nu tẹ́kọ̀ ń ṣẹ́nu báṣá kí ni problem tẹ ní látòrí Akíntọ́lá Akíntọ́lá gẹ́gẹ́ bí ológun ní ológun náà fi ń jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò ológun yìí ni wọ́n fi ń jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò kìdẹ̀ ń ṣe Ààrẹ Ọ̀nà Kakanfò nìkan ìtàn pè ní Ààrẹ Ọ̀nà Kakanfò ìtàn pè ní Balógun Báṣọ̀run bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ológun ni wọ́n fi ń jẹ́ ológun kì í ṣe olówó olè ojú kòkòrò náà ní bá ayé yín jẹ́ lọ nílùú Ọ̀yọ́ lẹ́yìn tẹ́ sọ pé ń tukọ̀ Ọ̀yọ́ torí àwọn ọmọ Ọ̀yọ́ mi wà tó yẹ kó ní làǹkàyè wọ́n pé wọ́n rìn súnmọ́ ọmọ Ọ̀yọ́ díẹ̀ olè ìjẹkújẹ àjẹbánu wọ bí àwọn bílíkì ní bá ayé yín jẹ́ lọ Ṣábíọ́lá gẹ́gẹ́ bí ológun ni tẹ́ fi ń jà Ààrẹ Ọ̀nà Kakanfò níbi torí owó náà ni ẹ sinmi ọ̀tẹ̀ kẹ lọ sinmi gbogbo rádaràdà tẹ gbé dání ẹ jẹ́ káyé ó sinmi ẹ ṣe nǹkan tó kàn wọ́n ti fẹ́ pa yín tán lọ Ọ̀yọ́ gbogbo bọ́ pa yín tán jí yín gbé ń bẹ̀ ẹ rí yẹn sọ ẹ kígbe yẹn síta káwọn èèyàn sọ́pọ̀tì yín ẹ ṣe wèrè kiri gbogbo àwọn alágbára tó sọ pé wọ́n wà lọ́yọ̀ọ́ wọ́n wà gbá wọ́n wà láwo ẹ lọ kó wọn kẹ fèsì kẹ kojú Fúlàní kẹ kó rádaràdà yín sọ̀hún bó dúró bí báyìí nọjàre téèyàn bá ní kó máa sọ ọ̀rọ̀ yín lọ ilẹ̀ oṣù ilẹ̀ ò mọ́ ẹ sá sinmi ẹ sinmi ẹ̀dọ̀ ẹ lọ sinmi ẹ̀dọ̀ ẹ lọ sinmi gbogbo wóróworó tẹ́ ń wí kiri orí social media ó ti tó gẹ́ bẹ́ẹ̀ yẹn kẹ́ sinmi tẹ́ ẹ bá sinmi ẹ rí i pé àbùkù tó bá lọ́yọ̀ọ́ kì í ṣe díẹ̀ ẹ kó dọ̀tí rí àwọn tó ń jẹ́ ọmọ gidi ojúlówó ọmọ ńlẹ̀ Ọ̀yọ́ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ yín tẹ̀ ń jáde tá a bá wádìí wọn lọ wádìí wọn bọ̀ wérewère ló wà lára wọn Aláàfin Lámídì Adéyẹmí awore ẹ̀ kó máa jẹ́ mọ́ rẹ̀ ó kí olóyè Sunday Igboho ní oríkì yẹn fúnra ara ẹ̀ lẹ́nu ara ẹ̀ ẹ̀yin wérewère ẹ̀yin èèyàn jákèjádì ẹ kóra yín sọ̀rọ̀ járe ó dìgbà kan náà ẹ̀yin èèyàn mi